sọ fún yín. kò sọmọ sí òtí òun tí òun tán pè ní Sharif Abdul. kò sí ọmọ Sheikh Ibrahim kankan tí òun tán pè ní Sharif Abdul Mojeed Lagege. ẹ̀jẹ̀ anábì ni. ẹ̀jẹ̀ anábì ni. Sheikh Ibrahim radiyallahu ta'ala ni ó lẹ́ni tó bá ti rí ó ti róhùn. Sheikh Ibrahim ní ẹni tó bá ti rí ó ti róhùn. Sheikh Ibrahim sọ bẹ́ẹ̀. Sheikh Ibrahim sọ bẹ́ẹ̀ wọ́n confirm ẹ̀ bẹ́ẹ̀. ẹ lọ káwọlẹ ẹ lọ béèrè pé àwọn ọmọ Sheikh wà láyé àwọn Sheikh Ibrahim wà láyé wọn wà láyé bí tí mo ń sọ yìí kì í sọ̀rọ̀ ẹ lọ sí káwọlà. ẹ lọ káwọlà ẹ lọ béèrè. ẹlẹ́nìkan ń sọ̀rọ̀ Sharif Mojeed ta ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ó sọ bẹ́ẹ̀ wọ́n sọ fún yín náà. ẹnìkan ń sọ̀rọ̀ Sharif Abdul Mojeed ta ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa sọ fún yín. kò sọmọ sí òtí òun tí òun tán pè ní Sharif Abdul. kò sí ọmọ Sheikh Ibrahim kankan tí òun tán pè ní Sharif Abdul Mojeed Lagege. Mọ̀lánà Sharif Mojeed radiyallahu ta'ala. Mọ̀lánà Sharif al-Hassani Sheikh Sharif Abdul Mojeed radiyallahu anhu. Lagege tó náà wọ́n lè máa mọ bíi ti bàbá. bàbá Sharif Abdul Mojeed ní Agége Lagege bàbá wa Lagege. bàbá Sharif Mojeed. bàbá Sharif Abdul Mojeed Lagege. bàbá ní gbogbo lẹ́tà táwọn ẹ máa wò pé lásìkò tán bá mi sọ̀rọ̀ yìí mò ń wára mi ti pé wọ́n ní gbogbo lẹ́tà táwọn kọ rí láyé tán fọ ara wọn kọ wọ́n ní orúkọ mẹ́ta làwọn máa fi síbẹ̀. bàbá Sheikh Sharif Abdul Mojeed wọ́n sọ fún bàbá wa Mọ̀lánà Sheikh Ibrahim Shitu wípé gbogbo lẹ́tà táwọn máa ń kọ wípé orúkọ mẹ́ta làwọn máa fi síbẹ̀. aláwọn kọ Alhaji Sharif Abdul Mojeed kò jù bá ń lọ. wọ́n wá ní iṣẹ́ ọmọdé mo fi ń kọ orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn. ṣé ọmọdé tí mo fi ń kọ orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yìí. wọ́n náà kọ Alhaji. wọ́n ní àwọn kọ Alhaji. torí pé àwọn lọ Mọ́kà ó dá wọn lójú. torí pé àwọn lọ sí Mọ́kà ó sì dá wọn lójú pé Alhaji làwọn. àwọn kọ Sharif. àwọn kọ Sharif. ìdílé ìran àwọn. torí pé ìran àwọn. ẹ̀jẹ̀ àwọn. ẹ̀jẹ̀ anábì ni. ẹ̀jẹ̀ anábì Muhammad ni àwọn dẹ̀ confirm ẹ̀ bẹ́ẹ̀. Abdul Mojeed. ìjọ kẹjọ tí wọ́n sọ súnà mi. ọjọ́ kẹjọ tí wọ́n sọ súnà wọn. Abdul Mojeed náà pè mí. Abdul Mojeed ni wọ́n pè mí. lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn. àwọn ò mọ̀ ń pa yòókù. gbogbo yìí tó kù yẹn àwọn ò mọ̀ ń pa ìbọn. la hawla wala quwwata illa billah. ẹ wòran. kí ló dé tá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kí la sọ débẹ̀. kí ni wọ́n sọ débẹ̀ pẹ̀lú bàbá wa. tí ẹ bá ṣe àmánà. ẹ̀jẹ̀ anábì ni. ẹ̀jẹ̀ anábì ni. Sheikh Ibrahim radiyallahu ta'ala ni ó lẹ́ni tó bá ti rí ó ti róhùn. Sheikh Ibrahim ní ẹni tó bá ti rí ó ti róhùn. Sheikh Ibrahim sọ bẹ́ẹ̀. Sheikh Ibrahim sọ bẹ́ẹ̀ wọ́n confirm ẹ̀ bẹ́ẹ̀. ẹ lọ káwọlẹ̀ ẹ lọ béèrè pé àwọn ọmọ Sheikh wà láyé àwọn Sheikh Ibrahim wà láyé wọ́n wà láyé bí tí mo ń sọ yìí kì í sọ̀rọ̀ ẹ lọ sí káwọlà. ẹ lọ káwọlà ẹ lọ béèrè. ẹlẹ́nìkan ń sọ̀rọ̀ Sharif Mojeed ta ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ó sọ bẹ́ẹ̀ wọ́n sọ fún yín náà. ẹnìkan ń sọ̀rọ̀ Sharif Abdul Mojeed ta ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa sọ fún yín. kò sọmọ sí òtí òun tán pè ní Sharif Abdul. kò sí ọmọ Sheikh Ibrahim kankan tí òun tán pè ní Sharif Abdul Mojeed Lagege. kò sí. ẹni tó wà mọ̀ sí Yorùbá ní adira Sheikh Ibrahim. ẹni tó wà mọ̀ sí Yorùbá ní adira Sheikh Ibrahim bẹ́yẹn. tó wá ní lẹ́yìn orúkọ mẹ́tẹ̀ẹ̀ta tó dáhùn yòókù Shehu ni Kutubu ni òun ò mọ̀ ń pẹ́. lẹ́yìn orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbogbo anything tẹ́ bá rí kẹ́ fi kún ọ̀rọ̀ ọmọ ń pa ẹ̀. tó yẹ pé Shehu ni o Kutubu ni o gbogbo Gausu ni o gbogbo tó bá rí o pé àwọn ọmọ ń pa ẹ̀. àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn confirm ẹ̀ déwájú Ọlọ́run. wọn bá tí wàá pè wọ́n ní Shehu tó wàá fẹ́ parẹ́ dànù. àtàlẹ́fà náà. àtàlẹ́fà. so adẹ gbọ́rọ̀ ọ̀rọ̀ báwọn. bàbá ní àti wàá gbọ́rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. a sì dákẹ́. àwọn àdákẹ́ láyé. ó pọ̀ tí wọ́n sọ o. wọ́n ló pọ̀ tí wọ́n sọ o àwọn kan mẹ́yọ kan yìí wọ́n ń bẹ̀ ni. wọ́n á tún mẹ́yọ kan lọ́dọ̀.